بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما. Aki gbogbo wa pé a kú ọjọ́ mẹ́ta àsìkò bí ojú ọjọ́ bó ti ṣe rí. Pàtàkì tó jùlọ à ń fẹ́ rọ̀ wá most especially àwa tí a wà ní òde àti ní inú ilé nípa ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Gàmbá. Kó má jẹ́ kó yà yín lẹ́nu pé ṣé wọn ò ní topic míì ni. Àwọn topics ń bẹ lóríṣiríṣi but n tó rọ̀ mọ́ abẹ́ kínní yìí ó fẹ̀ lójú kọjá n tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè. Àwọn kínní yìí a fi agbìyànjú láti pé ká fi ọwọ́ lé ká fi jẹnu láti ìgbà tí a ti ń bá bọ̀. A wá dúpẹ́ f'Ọlọ́run wípé àwọn èèyàn bá wa dá sí lóde. Ọ̀pọ̀lọpọ̀ náà ní sì ń sá fún pé kí wọ́n má sọ àwọn lẹ́nu lábẹ́ n tí àwọn náà padà fi ojú rí àti nǹkan tí wọ́n fi etí gbọ́. Léyìí tó jẹ́ pé wọ́n padà rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn dé wá bá ní ìgboro Ògbómọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ara lè gbé ni. Àbí ká tiẹ̀ pé wọ́n bá tiẹ̀ fi lọ àwọn gan fún ara wọn, ṣé nǹkan tí àwọn gan fún ara wọn lè gbà ni. Àwọn ìbéèrè tí ó ta jáde tó pọ̀ nìyẹn. Ìkíni náà ni pé ó dàbí ẹni pé bí irú àwọn ọ̀rọ̀ tí a ti kọ́kọ́ sọ síwájú pé a kí àwọn ikọ̀ tó wá láti Etihad lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé. Irú nǹkan tí à ń faradà ní Ògbómọ̀ṣọ́, a dúpẹ́ f'Ọlọ́run wípé àwọn gan fún ara wọn náà wọ́n ti wá fi ojú wọn rí, wọ́n sì wá fi ara wọn gbà. Kí Ọlọ́run kó bá wa san wọ́n ní ẹ̀san tí ó péye. Ọlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìyá wa Kafila Kaola, a dúpẹ́ ìrìnàjò tẹ́yin náà rìn. A dúpẹ́ bẹ́ẹ̀ ṣe tó. A sì dúpẹ́ ibi tí ẹ parí rẹ̀ sí. Nítòótọ́ àwọn ayé lè máa accuse yín gẹ́lẹ́ yìí ó sọ kí tọ̀hún sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí àwọn bàbá wa Akeugba Gold náà nìyẹn. But kí ni a fẹ́ fà jáde ni pé Ọlọ́run ọba lórí inú ló sì rí ọkàn everybody. Yóò sì san kálukú wa ní ẹ̀san gẹ́gẹ́ bí àníyàn ọkàn ẹnì kọ̀ọ̀kan wa bí ó bá ti ṣe rí. A kígbe tó, a sì sọ níwọ̀nba ọmọlúwàbí wa tí a lè sọ. Ṣùgbọ́n nígbà tí ìjọ́mọlúwàbí wa tó rí pé ó ti fẹ́ di nǹkan yẹ̀yẹ́ mọ́ wa lọ́wọ́, àwọn náà bọ́ sínú agbárin tó di pé wọ́n ń pariwo káàkiri gbogbo ayé tí àwọn rí àwọn stories oríṣiríṣi. Nínú èyí tí a ṣẹ̀ rí lẹ́nu ọjọ́ méjì tó tẹ̀ tó wá jọ wá lójú ni pé ẹnìkan nínú ilé ayélujára tó jáde tóun náà sì tún prove fún wa pẹ̀lú evidence nínú ọ̀rọ̀ tí ó fi hàn àwọn ìyá wa Kafilat wípé inú ilé ayélujára náà tiẹ̀ ní Christian. Lérí pé ó sọ pé onítọ̀hún tó ń jẹ́ Timothy ẹni tó ń júwe irú iṣẹ́ tí ó ń ṣe. Kí ló fà á tó wípé láti ọjọ́ yìí tí wọ́n lè jáde kan sọ̀rọ̀ àwọn Timothy tí wọ́n ní àti egun ibi tí onítọ̀hún tí ó bá fì sí. Eléyìí ọba ti yanjú gbogbo ohun tó wà nílẹ̀. Pàtàkì jùlọ ní pé a tún rí àwọn fọ́tò kan nínú fọ́nrán tí wọ́n gbé kálẹ̀ káàkiri níbi tí Yunusa Gbété ya fọ́tò pẹ̀lú ọ̀gá ọlọ́pàá kan tí àwọn náà ní ayélujára nínú báàjì wọn. So a ń kí wọn pé wọ́n kú oríire tí àwọn òṣìṣẹ́ ìjọba tí Ọlọ́run nìkan wà pẹ̀lú wọn. Bọ́yá àyíbá mọ̀, bóyá torí pé bó ṣe jẹ́ ọmọ lẹ́yìn àwọn ọlọ́pàá náà ló ṣe ká máa lo ọlọ́pàá káàkiri fún wa ní ìgboro Ògbómọ̀ṣọ́ láti pé kí a má fi ní ìsinmi àwọn nǹkan tí a bá ń ṣe. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ẹ̀dá bá ṣe láyé a mọ̀ pé dájúdájú Ọlọ́run ọba yóò san kálukú ní ẹ̀san gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ àti bí àníyàn rẹ̀ bí ó bá ti ṣe rí. A rí fọ́nrán kan tó ti jáde ní ẹnu ọjọ́ méjì tí ẹnìkan fi hàn wá níbi tí wọ́n gbé tí ń sọ wípé Àfáà Yunus Tolias ó ń sọ̀rọ̀ wípé láti ìgbà tí òun ti wà ní ọmọ ọdún 5 nínú òun tó máa ń ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn débi pé bàbá òun gan ìmọ̀ ìyá bàbá òun lẹ́nu wípé ọmọ ló mọ kí ó tó báyìí, ló mọ ìmọ̀ tó báyìí. A wá béèrè láwọn ìbéèrè tí a ò tí ì rí ẹnìkankan kó fún wa lésì báyìí. A wá mọ̀ bóyá òun lè fún wa lésì pé bàbá tó kó wọn jọ tó kọ́ wọn ní kéwú sóhun nìkan ló dákọ́ ní kéwú àbó sì tún ní àwọn tó tún kọ́ kéwú lára bàbá rẹ̀ ní òde tí wọ́n lè jáde tán lè farahàn wípé àwọn kéwú lọ́dọ̀ bàbá Yunusa. Bí bẹ́ẹ̀ bá sì kọ́, a fẹ́ rí àwọn tí wọ́n jọ kéwú ní ìgbà kan náà pẹ̀lú bàbá rẹ̀ tí wọ́n sọ pé nílé kéwú lágbájá báyìí láti jọ kéwú. Kódà ó dá mi lójú pé nígbà tí fi ń fẹ́ ìyàwó rẹ̀, àṣà wà nínú ìgbà tí wọ́n fi ṣe ìyàwó rẹ̀, àwa náà bá náà rẹ̀
kódà ọmọ mi yìí wọ́n bí ń gbà náà báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. Irọ́ yìí ti pọ̀ jù, irọ́ yìí but nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé àwa ará Ògbómọ̀ṣọ́ ni mo tún need láti pé kí n tún rọ̀ láti pé ẹ dákun tó Ọlọ́run ẹ jẹ́ ká kún fàdúrà ká lọ rí tọrọ àforíjì tó pọ̀ gidi gan, torí pé àwọn aṣíwájú wa tí wọ́n ti lọ nílùú Ògbómọ̀ṣọ́ àwa ń wò wọ́n bẹ́ẹ̀ ni pé wọ́n ti kú ni wàláhì wọn ò kú. Wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe yìí ó sì ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn. Mo ti sọ ọ̀rọ̀ yìí síwájú rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo ní Ògbómọ̀ṣọ́ ń sun ẹkún. Wọ́n ṣi ọ̀rọ̀ mi yìí gbọ́. Ẹni tó bá lójú inú yóò mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ń sun ẹkún. Ẹ wo àwọn agbègbè kálẹ̀ káàkiri owó bójú ti ṣe ń rọ̀. Ìjà gbúrú rẹ̀ l'Ògbómọ̀ṣọ́ tó bá sú wá báyìí báyìí ni kó bá fẹ́ rọ̀ yóò parí síbẹ̀ gbúrú bẹ́ẹ̀ bí ó ṣe ṣe nìyẹn. Ẹ ò lè tí ì mọ iye pójú rọ̀ l'Ògbómọ̀ṣọ́ àfi tó bá yẹ pé ẹni tí máa ń dáko ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa kan ti ṣe sọ ní ìjọ kan níjọ tí à ń jọ sọ̀rọ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nígbà tá à ń sọ̀rọ̀ àwọn bàbá yẹn bá sọ pé àwọn nífura wípé òjò ọmọ rọ̀ ní ìgboro Ògbómọ̀ṣọ́ mọ́. A ní àwọn ò nífura bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ lè nífura bẹ́ẹ̀ torí pé ẹ ò dáko ni. Tẹ́ o bá dáko ibẹ̀ ni ẹ bá ti mọ̀ túmọ̀ wípé òjò ọ̀rọ̀ ẹ bá mọ̀ bí tí ó kù sí lára wa. Ìgbà wo la tó fẹ́ mọ ṣe eléyìí dá? Ẹ dákun ẹ jẹ́ ká kún fún àdúrà gidi gan. Ẹ jẹ́ ká kún fún àdúrà gidi gan. Ẹ jẹ́ ká kún fún ìbẹ́lọ́run ọba lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lórí pé kí Ọlọ́run ọba kó ṣíjú àánú wò wá. Tí kì í bá ṣe pé ká dúró tì yẹn náà ẹ jẹ́ ká bira wa léèrè pé mélòó ni Yunusa àbí mélòó ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó fojú hàn tó wà very 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 clear and glaring. Irọ́ tó jìnnà sóòótọ́ tí ń ṣẹlẹ̀ láàrin wa pẹ̀lú Yunusa ní gbogbo Ògbómọ̀ṣọ́. A sì wá rí gbọ́ wípé òun gangan fúnra ara rẹ̀ mọ̀ ìsì tún máa ń sọ fáwọn tó bá ṣetán láti la etí wọn láti gbọ́ wípé òun gangan ti sú òun láti pòun ti fẹ́ lọ, ṣùgbọ́n àwọn agbára kan ló di òun mú nígboro Ògbómọ̀ṣọ́ tí ó jẹ́ kó wọn lọ. Ẹ dákun àwọn ilé òun lágbára tán di Yunusa mú l'Ògbómọ̀ṣọ́ tán ní kó mọ́ lọ. Kí ni wọ́n dì mú fún? Kí ni wọ́n mú dúró fún? Kí ló dé tí wọ́n fi wà láàfíà fún Ògbómọ̀ṣọ́ torí Ọlọ́run ọba? À ń rọ̀ wá ni a ò fẹ́ merge nǹkan tí ń ṣẹlẹ̀ l'Ògbómọ̀ṣọ́ yìí pẹ̀lú àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ láwọn igun ibì kan sí ibì kan. A ò fẹ́ mọ àwọn examples oríṣiríṣi wa torí tá à ń bá mú wá nígbà tó yẹ pé à ń gbàdúrà tí àwọn nǹkan aburú bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri kó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ni ní nǹkan tó yẹ pé àwọn ò sì tọrọ rẹ̀. À ń bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba. Gbogbo àwọn ọ̀nà tó bá mú oríkì tá máa fi ń kí àwọn tí wọ́n dè mọ́lẹ̀ tán ní kan jókòó wípé mọ́ tí ì lọ. Ó dìgbà tá a bá rí pa bá bá ìlú ìdè tá a bá bàdé kó tó ipá ṣẹ̀ṣẹ̀ wá jáwọ́. Tí a bá lè rẹ́ni tó bá mú oríkì tí ẹ̀ fi ń kí wọn, ẹ dákun ẹ jẹ́ ká fi kí wọn láti pé kí àlàáfíà kó lè bá bá ìlú Ògbómọ̀ṣọ́. Mo béèrè kíní kan ní ìjẹta lọ́wọ́ ẹnìkan tó interview mi. Mo ti expect pé wọ́n ti send kíní ẹ̀ sí orí agbègbè ní ìsítì rẹ̀. Nígbà tó ń bí mi lé nígbà tá a jọ ń sọ̀rọ̀ yẹn ó fẹ́ dàbí ẹni pé bí mo tẹnu mọ́ ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo bí àdìtí pé ọ̀rọ̀ tó gbọ́ kan yìí. Mo ní wọ́n lọ ṣe mítìnì, wọ́n lọ sí mọ́sálásí láti lọ rí bá Yunusa láti lọ rí interview rẹ̀. Eyín Alájà Kàfílà. Àwọn obìnrin ilé mélòó ni wọ́n bá níbẹ̀ yẹn? Ẹ dákun tó Ọlọ́run ẹ jẹ́ ká wo ẹni tó bá ní kó wo fídíò yẹn. Mo ní láníyàn pé mo fẹ́ gbé fídíò yẹn jáde. Mo tún padà tó decide lọ́kàn ara mi kí ló fẹ́ ṣe, kí ni ìwúlò fídíò yẹn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nígbà tí wọ́n rí tí wọ́n ń béèrè bí i ṣé kò sáwọn obìnrin ilé níbẹ̀ ni, ṣé kò sí bàbá baálé níbẹ̀ ni. Nígbà wọ́n lọ sílé àwọn ilé àwọn ayélára wọ́n bá àwọn bàbá baálé, wọ́n bá àwọn obìnrin ilé, wọ́n bá àwọn ọlọ́mọ oṣù, wọ́n bá àwọn ọ̀rẹ́ lágbájá. Ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ yẹn bẹ́ẹ̀ ti ṣe rí wọn ẹ mọ̀ lérò pé àwọn ilé intruders ni wọ́n padà discover pé àbí wọ́n tójú bọ lórí ilé ẹ̀sìn lórí mọ́ tàn wọ́n gbé. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àna ni wọ́n jẹ́ sí wọn pẹ̀lú wọn nínú ilé ìlú pé wọ́n wá síbẹ̀ yẹn pé bí àwọn àna ẹ̀ tẹ́ bá lérò gbogbo wọn sì dúró síta wípé ọ̀rọ̀ tí wọ́n kàn wọ́n ni láti pé àwọn tí ọ̀rọ̀ kan láti pé kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ wọ́n yẹ sọ̀rọ̀. Kí ló fà á tó jẹ́ pé a ò kí ń tackle issues? Ẹ wá mọ àwọn èèyàn sórí social media mọ̀ bú lágbájá, mọ̀ bú làkàṣègbè, mọ̀ bú tàmọ̀dò. Ṣé bí a ṣe fẹ́ ṣe tó ìlú nù? À ń jẹ ìkúrúkú tán ẹ̀ tó wá ń gbọ́n ọwọ́ rẹ̀ sáwò. Ẹ dákun ẹgbọ́n nǹkan tí ọ̀kan nínú àbúrò Yunusa tó sọ. Ó ní ẹ̀gbọ́n òun ti wà nínú ọlá kó tó rí pé ó wá sí Ògbómọ̀ṣọ́. Kódà tí a bá fẹ́ mọ̀ ká lọ rí wo mọ́sálásí rẹ̀, ká sì wo ilé rẹ̀, ká sì wo àwọn skul tó kọ́. Alhamdulillahi Rabbil Alamin. Èyí tí àwọn wá lọ sí Sokoto àti bá ní àpò Sokoto. A ti sọ pé ó lè lọ́wọ́ ajá wa l'Ògbómọ̀ṣọ́.
òun náà ti sọ lálákọ̀ọ́kọ́ ńgbà tó dé ó lóun wá ṣiṣẹ́ ni ó sọ fídíò rẹ̀ náà wà pé lẹ́nu ìgbà tóun ti dé nìsín òun ti ná 70 million sínú mọ́sálásí tá ò rí pa kankan gbogbo tó wà nínú mọ́sálásí yẹn pátápátá àwọn ẹrú Ọlọ́run ọba kan ni wọ́n donate ẹ̀ lọ́tùn lósì níwájú lẹ́yìn tí wọ́n donate ẹ̀ tí gbogbo wọn sì ń bẹ láyé níbo lọ́nà 70 million yẹn sí à ń ti ń béèrè tí a ò rí a máa dúpẹ́ fọlọ́run pé àbúrò rẹ̀ sọ fún wa pé nínú lálẹ́gbọ̀n òun ti wà kó tó dé Ògbómọ̀ṣọ́ bó tó ti wá gbàgbé kí wọ́n gbé mọ́tò sẹ́gbẹ̀ẹ́ lọ́rùn ni sídìí wọ́n gbé mọ́tò sí nídìí ni wọ́n yẹn tó kaṣọ bọ̀ lọ́rùn nígbà tó débi pé torí pé kí ìmáàmù wa l'Ógbómọ̀ṣọ́ kó lè bá a ṣe é wò kó lè bá a bá ẹgbẹ́ pé ní tí wọ́n ṣe fún nìyẹn. It is a very wonderful befitted okọ̀ rẹ̀ sí jẹ́ ọ́fíìsì ni wọ́n ṣe fún ṣé owó ẹ̀gbọ́n rẹ̀ náà fi ṣe ń tán fi ṣe níbẹ̀ yẹn ṣé ọlátẹ̀gbọ́n rẹ̀ kó wá náà ṣé báwọn tó ń bù yìí náà kọ́ru ọ́fíìsì yẹn torí pé Ògbómọ̀ṣọ́ fi tọwọ́ tẹsẹ̀ nígboro Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn tẹ́ ẹ mà lọ́lọ́lá nígboro Ògbómọ̀ṣọ́ pátápátá ìní wọn fọwọ́ sí dídì Yunusa kò sẹ́nì kankan tí wọ́n padà mú Yunusa lọ rí bá tí wọ́n padà endorse Yunusa pé jíkọ́ wà níbẹ̀ torí pé wọn ò mọ̀ pé ọmọ onílé ni ẹ̀yin wọn mọ̀ pé ọmọ àlè ni pé kì í sọ ọmọ onílé wọ́n kà kún pé ọmọ onílé gangan ni àti ṣe ọmọ wa tọ́lọ́ àlẹ́yìn òdì tá a bá ti support ẹ̀ kò sí nǹkan tó ti burú jù gbogbo wa pátápátá mi ò fẹ́ ka orúkọ ni bọ̀ lọ́jọ́ títọ̀ ní ńkọ́ ẹ jẹ́ ká lọ rí wúra wa léèrè ká bèrè wa léèrè àbúrò bàbá mi kọ́ ló bá kọ́ bá mi fọ̀rọ̀ kẹ́wọ̀n níjọ́ kan wọ́n sọ ọ̀rọ̀ kan níjọ́ kan níbi táwa ní Jos wọ́n ní àwọn mọ́kànlá jọ lọ ṣiṣẹ́ hajj nígbà táwọn dé nígbà táwọn wà lọ́hùn ó di pé nígbà táwọn jáde lọ àwọn bá wá ọ̀kan nínú àwọn bá wá tì àwọn bá wá bàbá ẹ̀ ṣe wàhálà àmọ́ pé bàbá yẹn ní bàbá ní palongo wọn nígbà tí wọ́n padà wá rí bàbá yẹn nígbà tó kọ ọ̀tún látàwọn ọmọ padà bọ̀ wá sí Nàìjíríà ni làwọn rí bàbá yẹn ní kámpù àwọn ará Ìbàdàn nígbà tó ń rí wọn lọ́wọ́ ni bàbá tá à ń tí wá ní bàbá lè palongo kí ló dé nígbà wọn mọ̀ bí wọ́n léèrè bàbá yẹn wá ń sọ fáwọn táwọn àmì pé àwọn bàbá yẹn sọ fún wọn wípé nígbà táwọn rí bàbá ibo lẹ ti wá lọ́ba ní ilẹ̀ Jọ́ọ̀sì làwọn ti wá ìgbà náà tó sì sọ̀rọ̀ pé wọ́n trace ara wọn kò dàbí ìsìn tó yẹ pé ayélujára wọn tó lè rí bọ́ọ̀lù kóòdù ìdìbò sáìdì ìbò lẹ́wà wọn bá ibo láwọn náà ẹ̀yin mélòó lẹ wá wọn láwọn mọ́kànlá làwọn wá sí hajj àwọn mẹ́wàá yòókù nǹkan bàbá yẹn bá ní àwọn mẹ́wàá sọnù wọn ní gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn bá bú lẹ̀ sẹ́yìn bàbá yẹn gangan lẹ sọnù tí ìbá sí pé ẹ̀yin lẹ sọnù bó lẹ́yìn mọ́kànlá ọ̀sìn wá járò táwọn mẹ́wàá ó fi wá sọnù tó wá jẹ́ pé ṣégbìn ẹ̀yin nìkan lókùn tẹ̀ wọ́n wá àwọn èèyàn mẹ́wàá kálẹ̀ káàkiri àjẹ́ pé ẹ̀yin gangan lẹ sọnù àjẹbí mọ́mọ́ ogun ní kó jàlù ṣé mú Yunusa wájú everybody lọ sínú Ògbómọ̀ṣọ́ àbáwọn tán fi ìpá wọn lálágbára nínú Ògbómọ̀ṣọ́ mo wo fọ́nrán kan tí ọmọkùnrin kan ṣe wallahi ta'ala I really appreciate it very well kọ́nà ọba kọba wa san lẹ́sàn-án rẹ̀ kí ni nǹkan tó sọ ó ní gbogbo ẹ̀dá yòó tó bá pé nǹkan mẹ́ta ìlú òun bá fẹ́ mọ bájà ó ní kó máa retí ìparun rẹ̀ gbogbo ẹni tó bá ti ní ìdílé òun tó bá ti pẹ́ nítòótọ́ ọmọ ìdílé ni ẹ ọwọ́ á ní ìdílé rẹ lókù tí wọ́n fẹ́ bájà wọn wípé kò sí tó kò sí wọ́n lọ òkè wọ́n lọ lẹ́ni ìwọ pẹ̀lú wọn ẹ̀jọ̀ fàdébì kan ni ó ní gbogbo ẹ̀dá yòó tó bá ti lóun bá ti dánú ilé yìí wò ó ní kó lè kó lọ ọmọ pé ìparun rẹ ti dé ó ní ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ẹ̀dá yòó tó bá ti pé ìlú lòun ń bájà nígbà tí àwọn bá ń bá kábíyèsí jà ta lókù tí ń bájà tó bá lóun bá kábíyèsí jà ta lókù tí ń bájà gbogbo àwọn èèyàn wá kàn ń sọ pé ijó ni Yunusa lọ ijó ni Yunusa ti lọ mo ti sọ fún gbogbo wa lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè ṣe ìkọ́ ẹgbẹ́ lórí àwọn platform kéékèèké tá à ń bá kiri ẹni mo ti sọ mo ní òkú ọmọ ni wọ́n gbé dání tí wọ́n mú tùràrí tí wọ́n dà sí lára nígbà tí kíra tùràrí yẹn bá tán òkú yóò padà rùn jáde gbogbo ayé ó padà mọ̀ sí kò ti bẹ̀rẹ̀ sí mọ́ ọ̀run nísìn sáwọn ayé ò ti mọ̀ bá wa mọ̀ nísìn mo lè tún sọ fún ẹ pé wọ́n wà nínú injury time kí là ń gbá máàcì pẹ̀lú wọn ni àwọn mẹ́rin nínú àwọn ti gba red card nínú àwọn méje tó kù níbẹ̀ tó wà ń bẹ ni pé àwọn mẹ́ta nínú wọn wọ́n ti ní yellow card they must have to be very very careful àwọn ìyókù tó tún kù tó yẹ bí àwọn including the goalkeeper ti ní problem lọ́rùn ibo lẹ́gbẹ́ ti àwọn eléyìí náà sì pé láwọn mọ́kànlá yìí tó ti pé wọ́n dúró ṣémṣémi àṣẹṣẹ lò ìṣẹ́jú mẹ́wàá nínú máàcì ni láàrin 80 minutes tó kù sí ni just a single goal náà sì ń lé kálẹ̀ káàkiri láti bí kan fi gbá wọn jáde nínú competition sẹ́ẹ̀rù pé kò ní tó nǹkan bí 10 goals ṣé kò ti wá hàn ní ìsìn wọ́n lọ bí wọ́n pẹjọ́ wọ́n lọ bí wọ́n pẹjọ́ wọ́n lọ ọ̀hún wọ́n ṣe gbogbo ilé ìtẹ́yẹ tí wọ́n ṣe pé sẹ́rẹ́mọ́nì burúkú ni wọ́n ṣe kálẹ̀ káàkiri òkú ọmọ náà ń gbé kálẹ̀ káàkiri tán fọ́n tùràrí sí lára nǹkan tá a kàn mọ̀ ni pé tí tùràrí yẹn bá tán ọ̀pẹ ọ̀ya òkú yẹn yóò padà rùn jáde tí gbogbo ayọ́ mọ̀ ó ti ń rùn jáde ní ìsìn pé tùràrí yẹn ti tán ní ìsìn ó ti ń rùn jáde ìbòlẹ̀ fẹ́ sá sí wọn láwọn ṣe ṣiṣẹ́ nílùú ààrẹ mùsùlùmí ìlú ò sí ń bẹ̀ Báṣọ̀run ìlú ò sí ń bẹ̀ aṣojú mùsùlùmí ò sí ń bẹ̀ balógun ò sí ń bẹ̀ parakoya àdínú ò sí ń bẹ̀ kábíyèsí ìlú ò sí ń bẹ̀ àwọn olóyè ìlú ò sí ń bẹ̀
kí ni nǹkan tẹ ok ta ló represent kábíyèsí ta ló ṣe gbogbo ẹ pé agídí inú yìí náà a sì gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ fi hàn pé a tó báyà jù báyẹn lọ lórí pé kálíbà sọ pé à ń bá ìlú wọ̀yá àjà. Mo sọ kíní kan jáde nísìnyí pé àwọn ò sọ pé kẹ́nìkan kan kọ́ mọ́ ṣènáwó ṣùgbọ́n àwọn ìdílé tán ti mú àwọn tó jẹ oyè jáde nísìn ìbò náà fẹ́ kára wọn kún nígbà ìbò náà fẹ́ kára wọn sí nígbà tí ọ̀rọ̀ bá parí tán bá lọ́rọ̀ nípa ẹ̀ tọ́rọ̀ bá parí àwọn ìdílé yẹn ojú òun náà fẹ́ mọ wòra wọn láàfin àwọn ìdílé yẹn ojú òun náà fẹ́ wọn fi wòra wọn nílùú àwọn ọmọ tó jáde láti dùn ìdílé yẹn irú etí wo irú ìwà wọn náà fi fẹ́ mọ wò wọ́n nílùú àbáwọn tẹ́tẹ́ dìde sọ pé àwọn dìde àwọn gboyè àwọn gbọlá káàkiri àti oyè àtọ́lá tán láwọn gbà káàkiri against ta ni ìbò náà ti fẹ́ lò ìbò náà ti fẹ́ nà ẹ fẹ́ lo ọlá ẹ fẹ́ lo pé ẹ fẹ́ lo gbogbo ẹ níwájú ta ni níwájú ọba àlù tẹ ẹ sọ pé kì í sóhun ló ní ìlú anyway àwọn ní right láti pé ká disturb anybody lórí gbogbo nǹkan yóò tó bá ń ṣe àwa appreciate ẹ torí pé àmọ́ọ́mọ́ la fààyè bẹ́ẹ̀ lẹ̀ torí pé kí ni a fẹ́ kí ọlọ́run bá kó fi ojú òdodo hàn gbogbo rọ́tí kálukú ń pa kálẹ̀ káàkiri láti pé kó fi hàn àti mọ̀ wọ́n ní aláṣejù ó lóun lọ ìrìn àjò wọ́n níjọ́ wo ló dé níjọ́ tóun bá tó ka àbùkù ojú àbùkù náà ló ti sú yìí pẹ̀lú ògo ọlọ́run àmọ̀ pé yọ ọ̀rọ̀ nígbà tó bá wá rọ̀ tán gbogbo ẹni yóò jọba tọ́lọ́run bá ní kó wà níbẹ̀ ẹni wọ́n fara kó gbogbo àwọn táwọn lọ rí bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri gbogbo wọn náà ni wọ́n bi léèrè pé ṣé ẹ lè fi oyè ìdílé bàbá yín sílẹ̀ láti pẹ́ kẹ́lómi kí wọ́n jẹ wọ́n ní subhanallah àwọn ò lè fara mọ́ ntẹ́yìn ò jẹ́ gbà ẹ̀ fi ń lọ ọmọ làkejì gbogbo ẹ̀yin tẹ́ ń wá látòdì abẹ̀yìn àfi orúkọ náà bá bẹ̀yìn abẹ̀yìn àtúnfi orúkọ náà bá bẹ̀yìn ntí ẹ ò bá jẹ́ gbà ẹ dákun tó lọ ẹ mọ́ fi lọ ọmọ làkejì ntí ẹ ò àláfíà ń bẹ l'Ógbómọ̀ṣọ́ wíwá tẹ̀ ń wá inú ìsìn àti àwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé ẹ̀ ń fi ń dákún wàhálà tó wà ń lù ní kí ni túmọ̀ torí pé ẹ ti gbogbo yín náà lẹ́ ń sọ wípé ẹ ti gbọ́ ẹ ti rí ẹ sì ti mọ̀ àwọn nǹkan tí wọ́n ń sọ ṣùgbọ́n kí ni ìdájọ́ tẹ fẹ́ ṣe kí láǹfààní pé lágbájá sọ tàmọ̀dù sọ ìwà sọ ẹlẹ́yìn sọ kẹ wá sọ pé kò sí ìdájọ́ kankan tẹ fẹ́ ṣe lórí rẹ̀ ìpè nítorí náà tó wà bẹ́ẹ̀ ní ẹ̀sìn pé ẹ̀yà ará Ògbómọ̀ṣọ́ ẹ̀ mọ̀ ṣe sùúrù ni kí lẹ wá fún kí ni nǹkan tí ẹ wá fún àlàáfíà wo lẹ tọrọ fún nísìn ní odidi Ọ̀yọ́ state nítòótọ́ Ògbómọ̀ṣọ́ kò ní push over we are not pushovers at all we are never and we will never be pushovers but kí ni kàtí mo kàn fẹ́ kẹ́ lọ rí mọ̀ ní pé wàláhì tàláhì wàláhì tàláhì sọ́n ibi láì lẹ́sìn láì láì láwọ̀ mò ń bọ̀ wọ́n lọ́wọ́ bá ní kò yá lógún ọdún ẹni tó gbogbo wa là ń kọ ìtàn ẹni tó wọ Ògbómọ̀ṣọ́ tó ní tó sọ tó jáde ìtàn lọ́kọ ẹni tó wọ Ògbómọ̀ṣọ́ tó dáálé ìtàn ló ń kọ ẹni tó wà nígboro Ògbómọ̀ṣọ́ tó káwọ́ gbéra ìtàn ló ń sọ àwa tá à ń sọ yìí náà ayé ọ̀padà sọ nípa wa wọ́n bú wa wọ́n gbé wa ṣépè wọ́n kọ́ ni problem tó wà ń bẹ so the solve problem tó wà ń lẹ̀ tẹ́gbẹ́ láti pé kán bú wa ló lè mú kí problem Ògbómọ̀ṣọ́ kó solve ẹ̀ continue láti mọ bú wa tẹ́gbẹ́ láti pé ká fìyà jẹ nìkan níbi ìfẹ́ nìkan tó bá gbé ní ọba mú solution wa sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ fi jẹ wá kí solution kò bá ní when it comes to agitation àwọn kan náà ni wọ́n forí fa àwọn kan náà ni wọ́n sì jókòó tì àwọn kan náà ni Ọlọ́run sì fún oníṣègùn lórí ibùsùn ṣùgbọ́n wọ́n ní ìbẹ̀rẹ̀ kọlu níṣẹ́ ẹni tó forí ti dókun òun là á gbàlà àmọ́ afẹ́ rọ̀ wá àṣìwọ́n fẹ́ bẹ̀ wá afẹ́ rọ̀ wá afẹ́ bẹ̀ wá ká dákun tó yọ Ọlọ́run ọba ẹ jẹ́ ká fi gbogbo nǹkan tó bá fẹ́ fi sí ààyè ibi tó bá yẹ ká fi nǹkan sí ni ká fi nǹkan sí bí ọ̀rọ̀ bá ti ṣe rí ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sí wọn gbọ́ àti gun kínní àti kejì àti kẹta àti gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ ní ìsìn àtàwọn tán ń lọ sí kóòtù àti tòun tán fi lọ sí kóòtù kí ni nǹkan tí wọ́n sọ Yunusa kì í sọ ọmọ inú ilé òkè tó bá jẹ́ pé ọmọ inú ilé ni lọ sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ ẹ lọ rí parí ọ̀rọ̀ yẹn tẹ́ bá parí ọ̀rọ̀ yẹn tó bá ṣe jẹ́ ẹ má padà bọ̀ wá sílùú ẹ padà wá sáàfin káyìn stọ̀ rẹ padà tó bá jẹ́ pé wọ́n náà ni sí lẹ́yìn tí wàá gbá kámọ́ lórí mọ́ gba injunction kámọ́ lọ sí kóòtù kámọ́ sáré kálẹ̀ káàkiri sí à ń bí yín léèrè ni sí lẹ́yìn tí wàá gbá ká bẹ̀rẹ̀ sí mọ́ bú àwọn èèyàn kálẹ̀ káàkiri àwọn ẹni tí Yunusa attach ara rẹ̀ mọ́ nígboro Ògbómọ̀ṣọ́ àwọn Albani àwọn ìdààmú lónìí àwọn sunni tó lórí attach ara àwọn ìdààmú nìsín èmi wà níbi mòlídìí sísè mo dẹ̀ wà níbi òun náà dẹ̀ wà lórí ìjókòó níbẹ̀ tí ń sọ pé ó ní kò sí tọ́ríkà tó ti dá tó ti dìjà níyà láti ọjọ́ tìtò nínú ọdún àwọn ṣe wájú ilé òní kan máa lẹ pósítà mọ́ torí pé àwọn gbọ́dọ̀ wà kódà àwọn gbọ́dọ̀ ìṣìyọ́pọ̀ tó fi lọ́dún tí ń bọ̀ lásìkò bá náà mo sọ fáwọn èèyàn níbi tán pé ti jókòó lálẹ́ òrùjọ́ náà mo ní bọ̀bọ̀ is a scammer that is the word I use when this guy is a scammer láti ọjọ́ àní sọ pé lágbájá ni scammer ni mo ti expect tó fi dìbò ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí Mr. Yunusa Toliat mo expect kò pè mí lẹ́jọ́ wípé mo ní scammer ni ẹ this is a video tó warrant is enough láti pé kò fi pè mí lẹ́jọ́ wípé lágbájá yìí pè mí ní scammer ni màá wá prove ẹ̀ 70 million tó lò ná kíní kankan kan náà nu mọ́sálásí
bó sì lọ rí open account separate account fún ara rẹ̀ tó yẹ pé you are running it on your own tó jẹ́ káwọn èèyàn mọ̀ tó yẹ pé wọ́n nìkan ló run ẹ̀ bó sì ń lọ rí kọ́ school tó ń kọ́lé kéwú if not for anything àbúrò rẹ̀ gan náà is one of our witness now tó lẹ́nu ra ẹ̀ ló fi sọ ọ̀rọ̀ tó ti sọ yẹn àwọn náà ti keep ẹ̀ kalẹ̀ ẹ mọ̀ sọ lọ a ti sọ pé níbi ọ̀rọ̀ náà lẹ́tì mọ̀ kọsẹ̀ níbi tẹ́ bá gbé tí ń kọsẹ̀ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ sí mọ̀ mọ́ yín ó ti sọ fún wa pé ẹ̀yin bíi mẹ́rin lálẹ́ bí àti rẹ́yọ̀ kan nínú yín tó ti jáde nìsín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sì sọ pé nínú gbogbo ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún tí bàbá bí kò sẹ́ni tó kéwù wọn nìkan ló kéwù eléyìí ti jáde ní ìsìn onílì mọ́mù náà lòun wípé kò sẹ́ni tó ní ìmọ̀ táwọn a sì tún ti rẹ́ nìkan ní ìsìn mọ́gàjì ọ̀ràn tó ń gbé kálẹ̀ káàkiri Yusuf ọ̀dálẹ̀ kò lé ìgbà tó ń dé ní ìsìn ó ní àwọn ní Christian nínú ìdílé ayé rárá à ń fẹ́ kóun náà kó mú Christian yẹn jáde kí Christian yẹn kọ́ wá jáde ní ìsìn kó wá sọ pé àwọn ṣetán láti mọ̀ support kí ló dé ojú òkè ń tì yín ni in fact wàláhì tàláhì gbogbo àwọn nǹkan mìíràn ọmọ tí gbọ́ pọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ láti ó ti ṣẹlẹ̀ sẹ́yìn láwọn ìlú kan irú kíní kan ṣẹlẹ̀ yóò àmọ́ ìyá ẹ̀ lẹ́nu pé ṣérù nǹkan báyìí lè ṣẹlẹ̀ nítòótọ́ ó wá jẹ́ pàwọn náà wọ́n rí nígbà tiwa pé ṣérù nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ kéèyàn ó parọ́ kó sì jókòó ti irọ́ káwọn èèyàn sì jókòó kó sì mú gbogbo ìgbésí ayé wọn kó sì jókòó ti irọ́ ó dáná àmọ́ pé kíní yìí irọ́ ni ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́ pé kíní yìí ó tọ́ kì í sọmọ inú ilé òun tá a bá fi ilẹ̀ bẹ́ẹ̀ só ti burú jù ni ok àmọ́ pé nítorí náà ọmọ yìí kì í sọmọ Nàìjíríà kì í sọmọ Ògbómọ̀ṣọ́ ìṣẹ́bọmọ Nàìjíríà ni nítorí ló tún kù ní nǹkan tá à ń tún wí where does this make sense within ourselves but nǹkan tí mi kàn mọ̀ ni pé gbogbo nǹkan ló ní àsìkò rẹ̀ and God's time is the best. Bàbá Kábíyèsí I'm not doing this ìpè torí pé kákan fi pé torí àfi pọ́n wọn lé àfi ṣe kínní ni wàláhì tàláhì ẹ̀sán ibi láìláìláìláìlá mo fi Ọlọ́run bá gbúra fún yín mo ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ nínú aṣíwájú mo rí ẹ̀kọ́ aṣíwájú lára Kábíyèsí wa mo sì rí ẹ̀kọ́ kan tí wọ́n sọ pé silence is the best answer to a fool silent Kábíyèsí it speaks a lot of things and alhamdulillah mo kọ́ ẹ̀kọ́ níbẹ̀ alásìgbà tí mo ti kọ́ ẹ̀kọ́ yẹn èmi gan tactically mo ti ń lò lásìgbà tí mo ti ń lò a lot of things has been revealed to me even on this movement nígbà tí ṣe ń bá lọ àrò wa lórúkọ Ọlọ́run ọba gbogbo ẹni tẹ́ bá fẹ́ wá dá sí ọ̀rọ̀ tó wà l'Ógbómọ̀ṣọ́ kò dìgbà tẹ́ bá bú yàrá yà wa kò dìgbà tẹ́ bá bú wa ńlá bàbá wa tá bá ní ká mọ tọ̀pá bọ̀ wò báyìí ká mọ sí báyìí ká mọ sí báyìí ká mọ ṣe kálẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà là mọ̀ that is the truth of the matter ọ̀pọ̀lọpọ̀ nínú wa là mọ̀ ó ti ṣẹlẹ̀ láti gba àwọn ẹrú Ọlọ́run bá tàbí síwájú pé lágbájá bàbá mi ṣéwù ni mọ̀mọ́ mi Sẹ́yìdá ni kò mean anything gẹ́gẹ́ bí example tẹ́ni kan mú akílẹ̀ nǹkan tẹ́ fẹ́ mú ok anabi Ibrahim alayhi salatu wa salam kábẹ́rẹ́ láti regeneration rẹ̀ àti ìyá àti bàbá rẹ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ bọ̀ ni ẹ wo example tẹ́ni kan mú wá nísìnyí lórí Abdul Muttalib kí lẹ fẹ́ wí ó fẹ́ràn Islam ó fẹ́ràn anabi Muhammad kò fẹ́ràn Islam níbo lẹ fẹ́ place ẹ̀ sí so gbogbo àwọn excuses òṣì orí burúkú tẹ́ ń bá kálẹ̀ káàkiri ẹ̀ kàn mú àwọn excuses tó lè dá wàhálà alẹ́ wa fún wa nílùú ni àwa ń kàn ń rọ̀ wá ni à ń sìn wọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká káàmù ara wa ibi tó bá yẹ ká gbé nǹkan sí ká gbé sí Yunusa fún ara ẹ ti sọ jáde bí ọba sí lọ́dọ̀ mi directly the voice is somewhere there níbi tó gbé ti sọ wípé mo ti fẹ́ lọ nígbà tó ń sọ pé gbogbo ẹni tó bá fẹ́ fóun ní ìmọ̀ràn the best ìmọ̀ràn tán lè fóun ni pé láti sọ fóun pé kóun sọ̀kalẹ̀ lórí imamship kóun máa lọ àwọn tó ń sì bí léèrè pé nígbà tí wọn náà ti mọ̀ pé wọ́n ti àgbọ̀ ní the best ìmọ̀ràn tán lè fún ẹni kára pé kò kú lórí àpèrè yẹn kọ́ máa lọ kí nìkan tó lè mú ẹ tó fi lè kúrò níbẹ̀ ó ní mi ò lè kúrò níbẹ̀ ó nítorí pé mi ò bá ti lọ àwọn forces kan náà jẹ́ kí n lọ àwọn forces wọn náà ń dààmú Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́sì bẹ̀rù àtúbọ̀tán kẹ́ wá àlàáfíà fún mi ẹ jẹ́ kójú ó sọ̀kalẹ̀ sílùú ẹ jẹ́ kálàáfíà kó sọ̀kalẹ̀ sílùú ẹ jẹ́ kí kábíyèsí kan ríṣẹ́ tán fẹ́ ṣe kan fi kárí ṣe torí gbogbo olú tí ó bá ti ní àlàáfíà kò sẹ́ni tí ó fẹ́ wọnú ìlú láti pọ̀ fẹ́ wá ṣe nǹkan dáadáa àwọn èèyàn mélòó ni àníyàn wọn ti wà láti pọ̀ fẹ́ wá ṣe dáadáa sáwọn ọmọ tán kó rọ́bà káàkiri tán ti wú ìbá ajá kàfílà wí nígbà tó wojú lẹ̀ yìí báyìí tó ti rí gbogbo àwọn tó wà ní onítọ̀ ẹ̀yìn bàbá wa imam ẹ lò 120 years níbẹ̀ lálá wà pẹ̀ ṣéèwù ẹni tá ń pọ̀rọ̀ fún tí ọba mọ̀ ẹni tí ń pa lọ́kàn rẹ̀ náà ti mọ̀ fúnra rẹ̀ ìbá wí tí ọba sọ pé yóò lò 120 years síbẹ̀ mọ́ bọ́ ẹbí ẹni ẹlẹ́ni yóò ṣe kúrò ńbẹ̀ nígbà tó yẹ pé gbogbo orú àwọn ọmọ tó gbé wọn ti gbàgbá náà wọn ti gba gbogbo náà ti lọ rí jókòó dé níbẹ̀ àtàwọn ìyá tí wọ́n sọ pé tó ọba kú lójú ọjà yẹn kọ́ wá jókòó tí wàá ń bi á lé ọkọ̀ níwájú mọ́sálásí táwọn náà sáré wọ mọ́sálásí wá hìhìhì táwọn á jókòó táwọn bẹ̀rẹ̀ sí máa take a shoot shot ìpè wọn interview ẹ wá jẹ́ ká bí wá gbéra wa léèrè ní gbogbo wọn ṣe wá interview rẹ̀ nísìn níbo ló gbé ti jáde ló gbé sọ Yusuf tọ́jọ́ pọ̀ sọ pé ọmọ ẹ̀kọ́ òun kì í sọmọ inú ilé òun ló dìde torí pé kíni wọ́n ń sáré kálẹ̀ káàkiri wọn kí Yusuf yẹn tán bá bìdá kọ́ lọ sáàfin kó dúró bá bó ṣe dúró níwájú yín bẹ̀ kọ́ wá dúró kó gbé Kùránì báyìí kó búra pọ̀ mọ́nú ilẹ̀ ayélujára lòun tàbí kí Isiaka fún ara rẹ̀ kó dìde kó wá gbé Kùránì báyìí kó búra pé Yunusa àwọn mọ́nú ilẹ̀ ayélujára ni so ní ẹ̀ náà ṣe àti mọ ibi tá à ń lọ wọ́n yẹn lágbájá bóbìnrin sùn wọ́n mú dé
gbọ́n wọn ló bóbìnrin sùn ó ní bẹ́ẹ̀ ni òun bá sùn obìnrin òun dà bóyá ó fẹ́ purọ́ mọ́ra rẹ̀ ni nígbà tó obìnrin òun náà dé wọ́n ní bọ́sí lágbájá bọ̀ sùn ó ní bẹ́ẹ̀ ni ó bóun sùn ẹ̀yin tí wọ́n á fọ̀rọ̀ lọ ẹ̀ wá ní ẹja á ti ọ̀pá bọ̀ wò ìwò wo lẹ tó fẹ́ ti bọ̀ irọ́ òdodo wo lẹ tó wá ẹni tán bá sùn ni wọ́n bóun sùn ẹni tó bá yàn sùn lóun bá yàn sùn ẹni tán ní kẹ́ ẹ sì dájọ́ ẹlẹ́fẹ́ ti ọ̀pá bọ̀ nù inú òwò lẹ tó fẹ́ tọ̀pá bọ̀ ìwádìí wo ló tó kù tẹ́ tó fẹ́ mọ̀ ṣe lórí nǹkan tó wà nílẹ̀ yìí we must be honest to ourselves tó bá wù wá ká sọ nítorí òdodo tó bá wù wá ká mọ̀ sọ tó bá wù wá ká pẹnu sọ tó bá wù wá ká mọ̀ pẹnu sọ àmọ́ kíní kan ní mo mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí èmi àti ẹ̀yin tájọ tó wájú Ọlọ́run ọba tọ́nà ọba tó sì jáde lórí wa lórí. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.